Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kó mọ̀. Ìgbòho òòṣà owó bàbá dámì jẹ́ kó mọ̀. Ọmọ Yorùbá, bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fa ọwọ́ olóyè sókè gẹ́gẹ́ bí ajagunlá of Nigeria. Wọn tó bẹ́ẹ̀. Bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n fa ọwọ́ olóyè Sunday Igboho sókè, la bá gbọ́ pé àwọn dáàdi yín Mrs. Gani Adams wọ́n bá pè emergency meeting torí kíni wọn bí aláìyá anybody dá, kò sí nǹkan tẹ́ anybody fẹ́ ṣe. Ojú ló mọ tó yónú, ìdodo ìdajì ara. Ẹ má bínú kí mo bẹ́ẹ̀ lẹ́yìn bàbá wa àti ìyá wa ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ ohun tó tọ́, wọ́n mọ ohun tó yẹ, wọ́n mọ ẹni tí ó yẹ. Mo sọ̀rọ̀ kan fún ẹ̀yin ọmọ Mrs. Gani Adamu. Mo ní ẹ̀yin lẹ ń create more sympathy fún ìwé ẹkùn àti fún olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ṣe ń fẹnu bà tira yín jẹ́, tẹ rò pé tí ìwé ẹkùn lẹ ń bàjẹ́, lẹ ń create more sympathy. Kò yé yín ni. Tó bá yẹ kó yé yín, ẹ ò ní ṣe gbogbo nonsense tẹ́ ń ṣe yẹn. Ọmọ Yorùbá, lánàá òde yìí, bàbá wa Onírìṣà wọ́n ṣe ohun tó bá kọ́kọ́ ṣeré ilẹ̀ Yorùbá. Wọ́n confirm power of Anthony wọn. Bàbá wa Onírìṣà wọ́n confirm fún gbogbo ayé wípé àwọn ni Onírìṣà. Kábíyèsí Elédùmarè. Ọ̀tọ̀ ní kéèyàn wà nípò, ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ pé ipò yẹn lòun wà, ọ̀tọ̀ ní kéèyàn lè lopò yẹn. Bàbá wa Onírìṣà wọ́n lo ipò wọn lánàá, wọ́n lò ó gẹ́gẹ́ bí àwọn bàbá wọn ṣe ń lò ó. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí bàbá wa Onírìṣà. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí ọba Onírìṣà, ọba Ògúnwùsì, ọba Adéyẹyè, ọba Onírìṣà, olórí gbogbo ọba aládé àgbáyé. Bẹ́ẹ̀ ni àrólé Odùduwà, ọ̀rìnkílẹ̀ mìtìtì, ọ̀rìnkílẹ̀ mìtìtì, ọ̀rìnkílẹ̀ mìtìtì, tìtì 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 tìtì, gbogbo àgbáyé, gbogbo ìran Yorùbá. Kábíyèsí olúwa mi Onírìṣà. Bàbá adé apẹ́ lórí, àwọn tó ṣàdúrà fún yín, but ohun tẹ́ ṣe lánàá, ẹni tí ó bá tí rí nǹkan tí bàbá wa ṣe, ó ní láti wò. Fẹ́yìn tẹ́ tí rí nǹkan tí wọ́n ṣe tàbí tí ẹ ò rí tán, òun rèé. Ilẹ̀ káàró òjìrè agbègbè gbogbo yín o. Ọ̀nà yín wọ́n máa la ọ́. Ṣé gbogbo yín lẹ̀ ń gbọ́ mi? Wọ́n ti gba gbogbo wọn. Olódùmarè ò ní pa ohun wọn. Ẹni tí ò bá gbọ́ mi dáadáa kó nawọ́ sókè. Gbogbo la máa ń gbóhùn agogo. Ohun ò ní kú mọ́ yín lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ òní wípé ó wá sí ìmúṣẹ. Sunday Igboho, inú gbogbo wa ló dùn sí ẹ torí pé bí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tí ó wà ní ìdálẹ̀ a sọ̀rọ̀, mo ṣàdúrà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbèsè ayé ẹ pé iyì ló padà bọ̀ wá gbá o. Nǹkan báyìí ló bọ̀ wá dá sílẹ̀ o. Tó bá lelele ó sì bọ̀ wá rọ́ o. Gbogbo ẹ̀ pátá ló ṣẹlẹ̀. Nígbà tí mo gbọ́ nípa ìwé ẹ̀kùn, èmi ni inú mi dùn sí jù o.
Olódùmarè òun ló fi mí sórí ìtẹ́ láíláí. Bẹ́ẹ̀ni. Mo tọ́ ọbẹ̀ ní mo fẹ́ sọ fún ilé ní kì í ṣe ayé àkọ́kọ́ tí mo kọ́ wá rèé. Kábíyèsí wá sí ayé rí. Gbogbo iṣẹ́ tí mi parí gbà yẹn ni mo wá parí. Lágbára Ọlọ́run Olódùmarè iṣẹ́ tó bá rán ikọ̀ òun náà nìkan máa ń jẹ́ àgbáyé máa jẹ́ iṣẹ́. Ìdáàbòbò òun ló ṣe pàtàkì jù òun ló ṣe kókó jù. Nígbà kùtùkùtù òwúrọ̀ mo rántí dáadáa tá a bá ti rí akọni ọmọ bíi Sunday Igboho ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo àwọn alágbára àwọn àpèrè àwọn jọ wọ́n wá bẹ̀rẹ̀ sí dá nǹkan agbára jọ wọ́n bẹ̀rẹ̀ sí dájọ́. Mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lénìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo alágbára ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fólú ọmọ yìí. Ọ̀rọ̀ máa ń sáfàyà tí. Ìtì ọmọ rẹ̀. Tó jogún nǹkan láíláí kan kó pamọ́. Ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ. Tí mo jogún lórí ìtẹ́ yìí, àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí, èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé mi. Bẹ́ẹ̀ni bàbá mi. Nǹkan wà nílẹ̀ káàárọ̀ òjìrè. Bẹ́ẹ̀ni bàbá. Ẹni tó bá mú òwú ló rò pé títí ló mú. Tó bá di òwú fún. A mọ̀ pé wù. A mọ̀ pé òwú tó lò lọ. Kábíyèsí o. Ogun òkú wa nílẹ̀ káàárọ̀ òjìrè. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. Àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tó ní òkígbẹ́ agbèjáde, ẹni tó ní egbé agbèjáde, ẹni tó ní kánọ̀kò agbèjáde, ẹni tó ní ọ̀kẹ́, tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú, tó ní ọ̀pọ̀lọpọ̀ jagunjagun akòjáde, wọn kò lé akọni lọ́wọ́. Kí ni wọ́n fi ń ṣoògùn náà? Owó ni. Ó wà nínú Bíbélì, ó wà nínú Quran. Owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Tó bá fẹ́ já ewé, tó fẹ́ já egbò, owó náà ló máa fi ṣe é. Owó náà wà nínú nǹkan tó fi ń ṣagbára. Ọ̀tọ̀ lóògùn, ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ ní ìdáàbòbò. Ọlọ́run Olódùmarè òun ló ṣe bẹ́ẹ̀ kí gbogbo wa ká gbáríjọ ká fọwọ́sowọ́pọ̀ fún Sunday Igboho. Ó ṣèṣà Ọlọ́run ló sọ o. Ẹni tó bá fẹ́ràn káàárọ̀ òjìrè ó fọwọ́ kún lọ́wọ́ o. Ẹni tí ò bá ti fẹ́ràn wa ní káàárọ̀ òjìrè èmi jọ ìwọ ojú mi gbogbo yẹn ò já kò bá kankan dé o. Kábíyèsí o. Òun ló ní kíkọjú ló lákọni. Bẹ́ẹ̀ni. Orí tó wọnú gbọ́dọ̀ àwọn Fúlàní lọ ogun wọn ní yàdànù ní. Bẹ́ẹ̀ni. Ẹ bá ti rí Ìgbòho. Ajagun ńlá. Eégún burúkú ìjákèjákan. Ogun abẹ́nu gbọ̀ngàn. A ní kò lẹ́nu, kò láyà, kò má ṣe ọ̀lẹ tíótíó. Ogun ló jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run ti kọ́kọ́ ṣẹ̀dá àyè fún ẹ. Àyàyí nílò ogun. Gbogbo ọ̀rọ̀ mo sọ fún yín o. O wà ní ṣìrìn. O ní ṣiṣẹ́ ìṣe. Iṣẹ́ gbogbo wa ló ṣe. Gbogbo tá a ní ká dájọ́ fún ẹ báyìí.
èyí tí bá lè dájọ́ ní gbangba bá dájọ́ fún ẹ lẹ́yìn. èyí tí bá lè dájọ́ ní kọ̀rọ̀ bá dájọ́ fún ẹ. wọ́n ní tó o pẹ́ ní bá dájú lójú kí àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ fi ẹ́ gbá nílé nítorí o dájú. gbogbo ẹ̀mẹ̀wà gbogbo ìlú ẹkùn tó ń wà pẹ̀lú olóyè Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o. wọ́n ní tó o bá láṣọ ogun tó o lọ́mọ ogun tó o lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀rọ inú gbogbo wa ló dùn sí ẹ. bó ṣe ń ṣe kó máa ṣe lọ o bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ. Orí ọ̀fẹ́ lórí gbà, àánú lórí gbà, ìbùkún lórí gbà. Ìgbà tó wá síbí kẹ́yìn, ó ní wọ́n ń fara ní ẹ́, wọ́n ti mú gbogbo àkáǹtì, wọ́n ti so gbogbo ẹ̀ mọ́lẹ̀. Mo ní kò sí wọn yọnu agbègbèsẹ̀. Mo lọ bá lọ́ọ̀yà Ọlágbèsè. A lọ sọ́tún, a lọ sósì, báwo la ṣe máa ṣe? Àti gbogbo orin yẹn, Ọlọ́run ṣe. Ọlọ́run dẹ̀ gba àkóso. Àwọn ẹ̀yà kan tiẹ̀ yá. Kábíyèsí ọ̀ni ó ti fẹ́ fún olóyè Sunday Igboho tó yẹ ó ti fẹ́ fi ká gbogbo ayé rí o. Mo ní èmi sùn. Ààrẹ orílẹ̀-èdè wa bú sẹ́ẹ̀lì yìí. Mi ò mọ̀ bóyá ẹ rí Kábíyèsí Sunday Igboho olóyè Sunday Igboho ìyẹn máa pọ̀ sí. Ìyẹn máa pọ̀ sí. Mo fi dá ẹ lójú lè ní ìwọ tó ń ṣojú wa ní Ifẹ̀ àkọ́kọ́ tiẹ̀ tó ń bọ̀ sí àtúnṣojú lọ́ṣun ní gbogbo Ọ̀ṣun máa pè ẹ́ mo máa pè ẹ́ kò tí ì kàn ẹ́. ó ṣe pàtàkì púpọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa kú sẹ́ẹ̀rì rẹpẹtẹ. Mi ò tiẹ̀ rò pé mo rí ààrẹ tó rẹ̀ níbẹ̀ yẹn gan rí nígbò níta ẹ̀rí yẹn pọ̀ ojú olóhùn Olódùmarè àti àwọn aláṣepọ̀ wọ́n máa dúró de olóyè Sunday Igboho púpọ̀ nígbà tí gbogbo orílẹ̀-èdè wa tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ yíyẹ ló máa ń yẹyẹ lé o yíyẹ ló máa ń dé àdá bó ṣe yẹ kò ní yẹ sílẹ̀ bó ṣe yẹ kò ní yẹ sílẹ̀ tó gbé lọ́wọ́ ẹ̀ ó lágbára o ó ti kọ̀tọ̀ sílẹ̀ ó ti wá sáyé ó ti nípa ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé tí ò mọ̀ pa tó fẹ́ ní o ṣùgbọ́n ó ti nípa o tuntun fi nílẹ̀ yìí òótọ́ ọdún olóńgbò mi nílẹ̀ ṣá mo fẹ́ kó o fi òótọ́ ọdún sí i ọ̀dọ̀ lówó owó máa bẹ́ẹ̀ ní o owó máa bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ní iyì torí owó la fi ń ṣe ilé ayé ìwà ayé la fi ń ṣòde ọ̀run tó bá lọ fẹ́ ṣe ìṣúra o fẹ́ ṣe owó náà fi rà bọ́n owó náà fi rẹ̀ tù owó náà fi rà dá owó náà fi ń já ewé àti egbò gbogbo ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè àwọn aláṣepọ̀ àti orí ìyá wa kẹ́ mo wá fẹ́ rọ̀ yín o gbogbo yín òótọ́ oníkẹ́gbẹ́ lọ́wọ́ nínú ìlú ẹ̀kọ́ ó ṣe pàtàkì òótọ́ ló máa ń tọ́ wá sáyé ilẹ̀ káàárọ̀ òjìrè o ẹ jọ nítorí tọ́lọ́ ẹ má ro owó ẹ má gbìbọ̀dé iṣẹ́ tẹ̀ ṣe ìhó kan pa iṣẹ́ àyà níní ni iṣẹ́ ìlọsíwájú ni iṣẹ́ ìfọkànbalẹ̀ ni iṣẹ́ ìdàgbàsókè ni gbogbo wa mo tún sọ ẹ mú mi lóhùn dáadáa gbogbo wa ló yẹ ká gbáríjọ ká kó gbogbo tá a ní ká kó lé Sunday Igboho lọ́wọ́ àwọn àti ìjà bàbá àtọmọ́ ta ti jà rẹpẹtẹ kọ́ ìtumọ̀ bí wọ́n ti jà dáadáa àwọn orí ni wọ́n òrìṣà tó bí tó gbọ́dọ̀ lórí tó lọ ló bí tó lé ṣùgbọ́n màmá ní màmá mi ní ṣàfihàn wọn ni àwọn gbogbo wà bí ó ti bá mi jà dáadáa ọmọ mi náà gbogbo yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bá ní máa ta ìdàrú ni ọmọ burúkú ọmọ líle lọ́jọ́ tiẹ̀ ọmọ líle torí nǹkan káàrọ̀ òjìrè ló ń gbé lọ́wọ́. Ládé ìkọ́mọ́. Torí ẹ̀ ni mo ṣe máa ń wọ̀ ọ́yà. Tẹ bá mú dúdú báyìí, ẹ lò kó dùn mí ni kì í dùn mí. Omi tá a fi sẹ́yìn kì í mọ́ lára. Torí pé iṣẹ́ káàrọ̀ òjìrè lẹ gbé lọ́wọ́. Kò yí ọ̀pọ̀lọpọ̀ pé akitan ni mí. Ojoojúmọ́ ni mò ń gbọ́ rẹ.
àkìtàn oríṣiríṣi kan máa ń kó lọ bá. tó lè bo ẹrú bá mo ní ìwọ̀n ní mí kò sí ìjà mọ́ ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ní ṣùgbọ́n mo wá sọ lónìí sẹ́ gbogbo alágbára ilẹ̀ káàárọ̀ òjíire bójú owó ni ẹ bá mi gbé fún Sunday Igboho tó bá lọ́lá ni ẹ bá mi gbé fún Sunday Igboho orí ìwé àṣẹ ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí o tó bá jẹ́ ògùn ni ẹ bá mi gbé fún olóyè Sunday Igboho àti gbogbo òru ẹkùn lápapọ̀ àwọn ẹlẹ́gbẹ̀jọ bẹ́ẹ̀ tó wà nínú ilẹ̀ káàárọ̀ ìgbọ́n bínú kí ló ń mọ ṣe lè fún Sunday Igboho ẹ̀yin náà yọjú síta ẹ̀yin náà yọjú Bẹ́ẹ̀ni bàbá. òun ló kù àkùnlẹ̀ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ ni mo wá gbárí sọ ọ́ ká gbé nǹkan fún ni kásàsì máa ràn káṣìṣe máa ràn kéèjì máa mú kí ó máa mú láti inú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ wọ́n lè máa rí bẹ́ẹ̀ fún o wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún o torí ìdí àṣẹ ni mo fi ń sọ yìí torí àṣẹ náà ló fi ń gbàjẹ́ òun lóore alábàálàṣẹ àṣẹ lórí ìtẹ́ yìí òun náà ni mo fi ń bẹ sọ yìí lọ kọ́ sílẹ̀ wá túbẹ̀ sí yàtọ̀ lẹ́ni o. tó o bá ti ń wá ajé báyìí wọ́n kọjú sí ibikíbi tó bá wà bẹ́ẹ̀ làwọn ayé ni oní ọ̀ní sọ bẹ́ẹ̀ lọ́jọ́ àti lọ́dọọdọ ojoojúmọ́ láì ṣe ojoojúmọ́ ọjọ́ kan péré ní òkùnrin owó jáde láti ṣe ètùtù lórí ìtẹ́ nínú gbogbo ọdún bó ṣe wà nìyẹn àtọlẹ̀bọ́lẹ̀ ni mo wá sọ fún ẹ mo fún ẹ ní àṣẹ yẹn mo máa gbàṣẹ adé lọ àṣẹ gbogbo ògùn máa gbà lọ àṣẹ ìdáàbò ògùn máa gbà lọ àṣẹ ìlọsíwájú máa gbà lọ onígbà ọmọdé fẹ ògbé tó kárí àgbàgbà fẹ òṣùṣù káwọdọ ọba náà tó lórúkọ tá à ń pè wá. olókùn yèyí ẹ wọn bá yàtọ̀ wọn lóde ọjà wọn ní ìtàwọn dúkú lọ́dọ̀ bàbá ńlá wọn lọ́dọ̀ Oòduà onílẹ̀gbẹ́ kí àwọn ìdíkùtù rẹ̀ àwọn èrì jagun tó wọ́n ọba tó ń jẹ tó fún ní jẹ ọmọ ìdíkùtù bẹ́yẹ jẹ ó ní tó ń jogún yìí àgùntàn ọmọlọ́jọ́ yìí kí ni ká fi ṣe wọ́n ní ó di ọjọ́ ìdìbò mẹ́kù wọ́n ní ta ni ká gbé orí fún wọ́n ní ká gbé fún Ẹ̀gbá ọmọ Aké wọ́n ní ta ni ká gbé Ìwó fún wọ́n ní ká fún Ìjẹ̀bú ọmọ Ògbòrò lọ́jà ọmọ Ewúrẹ́ fàṣẹ bá wọ́n ní ta ni ká fi ọpọlọ fún wọ́n ní alára ló lọ́gbọ́n ayé olónímọ̀ wọ́n fi gbogbo tó yẹ kọ́ ní wọ́n ní ìfun àti ẹ̀dọ̀ wọ́n ló kọ́ gbé fún àwọn ìyá mi àlà káàpàká kó lọ lágbára Ọlọ́run Olódùmarè ìdí ayé torí gbogbo olúkálukú ló ń wá káàkiri lágbára Ọlọ́run Olódùmarè ayé ò ní mú ẹ. ó wá kú gbọ́wọ́ kan o wọ́n ní ibo la máa mú lọ wọ́n ní èèwọ̀ òrìṣà ẹrù Oòduà orílẹ̀-èdè bàbá ńlá kú bàbá wa wọ́n ní àṣẹ tó wà lára tọ̀bọ̀lọ̀jọ́ ẹ̀kọ́ ọmọ la máa mú sí wọ́n ní a máa mú padà sí ọ̀dọ̀ Olúfẹ̀ ni o wọ́n ní bọ́lá Olúfẹ̀ máa fi sí wọ́n ló máa dá padà sórí ahọ́n ẹ̀ wọ́n dá padà sórí ahọ́n mi o a máa fi tàbí gbá ọtí mi o. ọ̀gá lọ́wọ́ àwọn aláṣẹkù mi àṣẹ tó fún Olúfẹ̀ ńjọ́ kìíní àná wọ́n ni mo fi ń wúre fún ẹ gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀. Gbogbo àdáwọlé ayọ̀rísí gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀ bó ṣe sọ a máa tulẹ̀ lótú Ifẹ̀ ní tí Ọọ̀ni máa ń ṣe nìyẹn Ọọ̀ni Olúbùṣe kìíní òun náà ló lọ tulẹ̀ nígbà tí Ìjẹ̀bú àti Ẹ̀pẹ́ Èkó Ẹ̀pẹ́ tí wọ́n ráyè ṣe owó mọ́ àwọn òyìnbó tí gbogbo ẹ ti dàrú ni wọ́n ní kí Ọọ̀ni Olúbùṣe kó wá 1903
Ọ̀ọ́ni ò jáde rí. Orí ọ̀fẹ́ yẹn mo nígbà ẹ̀ bàbá máa rọ̀ ní owó wọlé máa gbọ́. Bọ́ọ̀wọ́ aláṣẹ́kù mi ti ṣètùtù yẹn kọjá tí Ọọ̀ni fi lè ráyè jáde. Sunday Igboho náà ti mẹ́nu bàtẹ̀ yẹn tó tọ́ ní bó ṣe rí nìyẹn. Pátá títí dé wọlé títí délẹ̀ Igbo ló jáde láàfin bẹ́ẹ̀ ló sọ fún yín. Ó ṣe lẹ káàárọ̀ òjìrè nìkan o pátápátá ló jáde wípé Ọọ̀ni jáde Olúfẹ̀ jáde báwo la ṣe fẹ́ ṣe àròrí gbé o kí àjàkálẹ̀ àrùn tó bá wọ ọ̀dọ̀ àwọn wa kó wá sórí ìrùn ẹ̀ lé ní oríire ló máa mú jáde. Pẹ̀lú ẹ̀ wá láti wà nínú ìlú ẹ̀kùn àyájẹyìn o. Orí nǹkan pérépéré lẹ́ ń ṣe fún alẹ́ káàárọ̀ òjíire. Ogun òní ajínigbé, ogun ọ̀la ajínigbé, oríṣiríṣi yẹ kó rí bẹ́ẹ̀. Àwa ní akọni ọmọ, àwa ní ká tún máa fà á lọ́lẹ̀. Ẹnikẹ́ni tó bá lò máa fà á lọ́lẹ̀, ó ló máa lù. Lọ́kọ́ sílẹ̀ o lórí ìtẹ́ èmi ti gbárùkù tiẹ̀ o. Ilé ìta máa gbé jáde lójú ayé ìka máa gbé jáde nínú kọ́lọ́fín gbogbo ẹ̀ ló ti jẹ́ ti tiẹ̀ lẹ́nu. Gbogbo tí mo wílẹ̀ nìkan ẹ̀ ara rọ̀ mọ́. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Tó ó balẹ̀ ó dàṣẹ. Bẹ̀rẹ̀ fún ìlú ẹkùn mo máa pe gbogbo àwọn èèyàn tó jẹ́ ìkan lálẹ́ káàárọ̀ òjíire wọ́n ṣe máa fi ọlá sí inú yín láti máa fi ṣiṣẹ́ gbogbo tẹ bá nílò màá máa wá wọn tẹ bá ti tó bá kù díẹ̀ tó sáfẹ́rẹ́ tó kù díẹ̀ káàtó ẹ wá ránṣẹ́ sí mi. Gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé ọmọ yìí ẹ jẹ́ agbárí tọ́ ẹ jẹ́ ká gbárùkù tì ẹ jẹ́ ká jọ ṣe fìyẹn dá mi iṣẹ́ tèmi á ṣe nìyẹn. Wọ́n á ní tí ògùn ẹni bá wá dáyàn lójú àwọn àfikọ́kọ́ darí ẹni tó bá fẹ́ dáṣọ fún yọ àwọn tọrùn ẹ̀ èmi tí mo ní mo fẹ́ dáṣọ fún yín nígbà ìṣúná nígbà ajé ìyẹn la lè sọ síta eléyìí táwa dúró lọ́dọ̀ àwọn baba ńlá wa àwa sọ nínú agbára wa lẹ Yorùbá o ẹni tó bá ní òsì ó ń tọ́ra ẹ̀ ní gbogbo wa máa gbárí sọ ẹ̀ máa jọ kó fún ẹ ní pé máa jó lọ èmi wá fẹ́ dá májẹ̀mú 100 million naira. Mama fún ẹ díẹ̀ máa kọ́ fún ẹ ó máa gbà ní ẹ̀mẹ́wàá kò ní ṣe ìgbà tó máa pẹ́ síra 100 million wà gba 10 million lọ lé ní. Ìyẹn mo fi ṣe agbẹ́rẹ́ ní o mo fi paroko sí àwọn ọmọ káàárọ̀ òjíire gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tó jẹ́ nílá tó jẹ́ pípẹ́ Ọlọ́run dá wọn tó dá gíá tó dá ṣákíá mo ṣàfihàn lẹ̀ jẹ́ kí ìgbìmọ̀ máa bẹ bá wọn sọ. Kábíyèsí. Torí pé ìgbà ìkẹ́ báyìí olófowó ti lé ìṣe aláàbò olófowó tó kiri alábàádẹ̀dẹ̀ tó ti ní kúfò káàkiri ní gbangba ó yẹ ká kọ́wọ́ tiẹ̀ torí ìdí èyí tí mo ní mo ṣe yìí mo mọ̀ pé mo tún sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Kábíyèsí. Ṣùgbọ́n eléyìí kó ká ló fi bẹ̀rẹ̀ ní kó lè fi paroko ní gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire
kẹ́ ẹ tóbi dáadáa torí pé ìdáàbòbò ó lè lọ síwájú gbogbo wa o. Ọọ̀ni ti ṣe tiẹ̀ báyìí o. Ẹ̀yin ni kẹ́ wá bẹ̀rẹ̀ kẹ́ lọ wá bẹ̀rẹ̀ máa ṣe ti yín náà fún ìlú Ẹ̀kú. Ó ti ṣe é ṣe àbí ó ti ṣe? Ó ti ṣe é ṣe. Ó ti ṣe é ṣe àbí ó ti ṣe? Ó ti ṣe é ṣe. Ó ti ṣe é ṣe àbí ó ti ṣe? Ó ti ṣe é ṣe. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa. Ṣẹ́yìn náà ti wá rí nǹkan tí bàbá wa Ọọ̀ni ìrìṣà ṣe. Ṣé ti wá rí pé olórí là ń gbórí fún? Ẹ gbọ́, olórí là ń gbórí fún. Ọ̀tọ̀ ni kéèyàn wà nípò, ọ̀tọ̀ ni kéèyàn lo ipò yẹn, ọ̀tọ̀ ni kó lò lọ́nà tó tọ́. Ṣé rí pé bàbá wa Ọọ̀ni ìrìṣà àwọn fún ara wọ́n sọ kankan. Wọ́n ní olóyè Sunday Igboho, wọ́n ní wọ́n tọ́ sí gbogbo ohun tí àwọn ń ṣe àti ohun tí gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe fún wọn. Wọ́n ní akin olóyè Sunday Igboho, ó tọ́ ni. Wọ́n ní oògùn làyà níní. Wọ́n ní ọ̀tọ̀ lògùn, ọ̀tọ̀ láṣọ ògùn, ọ̀tọ̀ làyà níní, ọ̀tọ̀ ni kéèyàn má ṣojo. Bàbá wa Ọọ̀ni ìrìṣà nínú àwọn ọ̀rọ̀ tó sọ lánàá, wọ́n ránṣẹ́ sóríṣiríṣi àwọn èèyàn ọlọ́gbọ́n ló lè yìí. Bàbá wa Ọọ̀ni ìrìṣà wọ́n fi ààyè pé kóníkálùkù tú orúkọ ẹ̀ ṣe, wọ́n fi sílẹ̀. Bàbá wa Ọọ̀ni ìrìṣà àná wọ́n jẹ́ ká mọ̀ wípé ìfẹ́ wà. Wọ́n jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run dá ilẹ̀ Yorùbá pẹ̀lú ìfẹ́. Wọ́n promote ìfẹ́ lánàá. Kò ń ṣe owó tí bàbá wa Ọọ̀ni ìrìṣà fún lè Sunday Igboho 100 million. Kò ń ṣòun ní kókó. Bí kò ń ṣe ìfẹ́ tí bàbá wa Ọọ̀ni ìrìṣà tí wọ́n fi hàn lánàá. Ọba mélòó ló lè ṣe ohun tí bàbá wa Ọọ̀ni ìrìṣà ṣe yẹn? Lóòótọ́ orírun gbogbo àwa ọmọ Oòduà, gbogbo àwa ọmọ Yorùbá ní Ilé Ifẹ̀, orírun wa nìyẹn. Bàbá gbogbo ayé nìyẹn, bóyá o fẹ́ bóyá o fẹ́, bàbá gbogbo àwa ọmọ Yorùbá nìyẹn. Àfiwọ́ tó bá jẹ́ ọmọ àlè Yorùbá àbọ̀ ọmọ àlè Oòduà tàbí ọmọ àlè Káàárọ̀ Oòjíire ni wàá ní Ilé Ifẹ̀ ò kì í ṣe orírun ẹ̀. Initially, àwọn kan dáwọ̀ kan sílẹ̀, ṣùgbọ́n àwọn tó dọ́rọ̀ yìí sílẹ̀, ṣé wọ́n rí sọ, ṣé wọn ò rí sọ? Wọ́n ní ká tètè kìlọ̀ fún Ààrẹ Gani Adams pé torí pé wọ́n fẹ́ fi ọwọ́ ara wọn fi para wọn, mo ló dá bẹ́ẹ̀. Èmi sọ pé ó dá bẹ́ẹ̀ tí ò bá ṣe anybody ló pa wọ́n, àbí? Torí tí ẹnìkan bá pa wọ́n nísìnyí, wọ́n á ní ẹ kọ̀mìtì ìpànìyàn tàbí kìnnìkan mi fẹ́ sọ lóyìnbó tó má sọ̀ tá wà. Ẹ jẹ́ káwọn ọ̀tá kó máa fọwọ́ para wọn. Àwọn ò rí wọn bí ọ̀tá, àwọn lọ́rọ̀ rí wa bí ọ̀tá. Ẹ̀yin dábàá tí wo àṣírí tó tú lánàá, ẹ lọ wo fídíò tí mo ṣe. Ẹ wá wo bí àṣírí Ààrẹ Gani Adams ṣe tú, táwọn ọmọ wọn kà bí àjẹ́. So ẹ fẹ́ kí ìrẹ̀kùn exist. Ohun tẹ́ máa fi mọ̀ bọ́lọ̀ ń tóbi. Ààrẹ Gani Adams wọ́n pláǹtì ìbàjẹ́, wọ́n pláǹtì orí ibú, wọ́n pláǹtì òfò, wọ́n pláǹtì àdánù fúnra wọn níjẹta.
upland ti ń pé kọ́ba kọ́kọ́ má tẹ́wọ́ gba ìwé ẹkùn níjẹta lánàá ààrẹ bàbá wa Ọ̀nìrìṣà ọba Adéyẹyè àrólé Odùduwà àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ àkùkọ lẹ́dẹ̀dàrà tó yẹ létété kábíyèsí Ọ̀nìrìṣà kábíyèsí bàbá wa ọba Olúbàdàn kábíyèsí ọba Olúbàdàn kábíyèsí ọba Olúgbọ́n kábíyèsí ọba Àlàó Francis ọba Olúgbọ́n kábíyèsí bàbá wa Ràṣídì ọba Olúbàdàn tìlú Ìbàdàn káfàtà kábíyèsí gbogbo ọba aládé gbogbo ilẹ̀ Yorùbá kábíyèsí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Láàfin Gani Adams ẹ má jù sí yín lọ́nà ẹ má jẹ́ ó ṣì yín lọ́nà torí pé òun fúnra ẹ ti ṣìnà torí kí là ń pe emergency meeting sí ṣé bàbá wa Ọ̀nìrìṣà ò mọ ohun tí wọ́n ń sọ ni ṣé wọ́n mọ tó ń ṣe ni ẹ mọ̀ pé tí ẹ ò bá gbà fún ìwé ẹkùn ẹ kàn máa tinú òfò kan bọ́ sínú òfò míì ni bó ṣe rí nìyẹn ẹ máa tinú òfò kan bọ́ sínú òfò míì ẹ wo àdúrà tí bàbá wa Ọ̀nìrìṣà ṣe lánàá inú gbogbo ayé dùn sí Ọ̀nìrìṣà bàbá wa Ọ̀nìrìṣà fún ara wọn inú wọn dùn àfẹn tó bá fẹ́ parọ́ ló máa sọ pé inú bàbá ò dùn inú wọn dùn yes ohun tó ń pè ní pé èèyàn jẹ́ olórí nìyẹn bàbá wa fi ìfẹ́ hàn ó ti pẹ́ tí bàbá wa Ọ̀nìrìṣà tí wọ́n ti ń jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé ìfẹ́ gbọ́dọ̀ padà sílẹ̀ Yorùbá ìfẹ́ dẹ̀ ti wà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ẹnu wa ti ń kò torí tẹ́nu wa ò bá kò tí ìfẹ́ ò bá sí nǹkan tí bàbá wa Ọ̀nìrìṣà ṣe lánàá wọn ò ní ṣe é tó bá tiẹ̀ fẹ́ ṣe gan àwọn kan ò ní jẹ́ ó ṣe é ọmọ Yorùbá ẹ má jà tanra wa bàbá wa Ọ̀nìrìṣà ọba ni wọ́n yẹ nípò tí wọ́n wà ẹ má bínú ẹ̀yin tí ẹjọ́ du ipò yẹn ṣe ti rí pé Ọlọ́run mọ ohun tó ń ṣe lóòótọ́ competition is the beauty of democracy or competition but fact tó wà bẹ́ẹ̀ ni pé àwọn alálẹ̀ Yorùbá ló ń yan Ọọ̀ni ẹ kò imagine tí ó bá ṣe bàbá wa Ògúnwùsì lọ wà lórí ipò Ọọ̀ni yẹn kí lè rògbò bá máa ṣẹlẹ̀ báyìí gbogbo ilẹ̀ Yorùbá máa darú ni ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe tò láti ìgbà tí bàbá wa Olóyè bí wọ́n ṣe bá ṣẹfẹ́ tíráì bó ṣe bá Olóyè Sunday Igboho jẹ́ fún bàbá wa Ọọ̀ni fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kò sí bí wọn bá ṣe bàyànjẹ́ tó tọ́lọ́run bá ti bàyànjẹ́ ó ti tán ẹ̀yìn ẹ̀ wo àwọn àdúrà tí bàbá wa Ọ̀nìrìṣà ṣe owó ò lè rà eye service ò lè rà kò sí nǹkan tó lè rà ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn bàbá wa Ọ̀nìrìṣà sọ̀rọ̀ kan wọ́n ní kí bàbá Olóyè Sunday Igboho pé òótọ́ tó ń ṣe kó má yí padà wọ́n ní owó máa wá bá wọn gbogbo òótọ́ ni kò yé ààrẹ Gani Adams ni tó bá yé wọn wọ́n á mọ̀ pé owó táwọn fi síwájú yẹn àwọn ń bá tara wọn jẹ́ ni o fẹ́ jà fún ìran ẹ̀ o fẹ́ ṣiṣẹ́ fún ìran ẹ̀ tówó ti lówó tówó ti jẹun yó tó bá ti jẹun yó then step aside kò lé ó di Ààrẹ Ọ̀nà Kakanfò mu ẹ di olórí gbogbo OPC Gani Adams mu kí ló dé ẹnìkan ò jẹ kí ló fẹ́ kò sí life champion Olóyè Sunday Igboho máa ń sọ fúnra wọn ní lè ní ìsìn gbogbo ayé fẹ́ ó lè dọ̀la kójọ́mọ̀ mí ní Ọlọ́run tún máa inú life champion current champion ló wà kò sí life champion Olóyè Sunday Igboho a kú oríire bẹ́ẹ̀ ni a kú oríire torí kan náà àwọn ọmọ yín tẹ́ nífẹ̀ẹ́ sí lèmi náà tí a lè jọ ń lọ káàkiri tí ó bá kí n ṣe one thing or the other tẹ̀lé mọ̀ tí gbogbo àwọn tó jẹ́ kó mọ̀ tí wọ́n mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ló fà á tí mo sì fi
wà bí tí mo wà yìí very soon nǹkan kan ló ṣẹlẹ̀ tó serious tí mo lè ní láti attend this to be sincere but mi fẹ́ gbé wá sórí social media ló fà á tó fi wá wà níbi tó wà tó lè jẹ́ pé àwọn tó yẹ kó mọ̀ wọ́n mọ̀ bàbá Olóyè Sunday Igboho mọ̀ ìyàwó wọn mọ̀ bàbá wa Kílà mọ̀ Ọláyẹmí Kóìkì mọ̀ period. Mo fẹ́ gbọ́ sórí social media and very soon lágbára Ọlọ́run everything máa rí bá ṣe fẹ́. I don't want to talk mi ìfẹ́ sọ̀rọ̀ tó máa jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. God bless you all. Ọmọ Yorùbá kí ni Ààrẹ Gani Adams ń pè emergency meeting fún? Kí ló pè fún? Kí lẹ fẹ́ sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ṣe fẹ́ àtàkì ìwé ẹkùn àbí bí ẹ ṣe fẹ́ ṣe ìbàjẹ́ sí lórí ọ̀rọ̀ ìwé ẹkùn because tẹ bá ní fẹ́ dá wa lọ́nà ẹ jẹ̀yà láyà ìyà ẹ jẹ́ ìyà tó bá possible ẹ tún ṣẹ̀wọ̀n ẹ lè rí wa kẹ dá wa lọ́nà a lè fẹ́ lọ́bẹ̀ kẹ́ni a má lọ́bẹ̀ kò sí kankan tí ẹ fẹ́ ṣe bàbá wa ò ní ìṣá nígbà táwọn gbọ́ nípa ìwé ẹkùn inú àwọn dùn bàbá mọ̀ pé tó pọ̀ wà bọ̀ wọ́n mọ̀ pé ìwé ẹkùn dá dúró ó dá yọ ó stand out ìdí nìyẹn tí wọ́n àwọn àtàṣe polówó ẹ̀ rí bàbá wa Kọ́lá Olóòtú ni tí bàbá wa Kọ́lá Olóòtú tó bá gbọ́ ìwé ẹkùn báyìí wọ́n á pọ̀ máa inú bàbá máa dùn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ọ̀dẹ̀ lè ṣe ọ̀rọ̀ sọ pé wọ́n yẹn ti ń lo dáúlà ọjọ́ ti pẹ́ wọ́n lè ṣe ọ̀rọ̀ sọ́rí so tó bá wá tè táwọn ọ̀bá ń sọ́pọ̀tò Olóyè Sunday Igboho ṣówó lọ gbé fún wọn ni sẹ́bà sọ pé gbówó fún àwọn tí àjọ ọmọdé ṣówó lọ gbé fún bàbá Kọ́lá Olóòtú ni bàbá tó ń kọ́ ní bíi 400 million 500 million èlò Olóyè Sunday Igboho fẹ́ fún 100 million ni ṣówó tọ̀ ní ìṣàgbé fún Olóyè Sunday Igboho ṣówó fẹ́ tọ́ ní kó fi ra àwọn nǹkan tó máa wúlò fún ìwé ẹkùn ṣówó fẹ́ gbé fún bàbá Kọ́lá Olóòtú àbí ṣówó fẹ́ gbé fáwa ni kẹ́ ní làákàyè àtọmọdé àtàgbà ní làákàyè ó dìgbà tẹ́ bá lọ tú wàá yín ṣe kí ẹ tó di ohun tí gbogbo ayé máa tẹ́wọ́ gbà ẹ lọ forúkọ ara yín wọn tẹ́ bá gbọ́dọ̀ máa yí orúkọ ìwé ẹkùn mọ́ tí newsans kan sọ pé ìbẹ̀jú lẹ́kí kọ́ máa wà bẹ́ẹ̀ kí ìwé ẹkùn máa wà àwọn ẹ̀wọ̀n pọ̀ fẹ́ kẹ́jẹ̀ sàn ta ló sọ wípé ìwé ẹkùn fẹ́ kẹ́jẹ̀ ń tà ń sọ nìyẹn ohun tí ìwé ẹkùn wà fún nìyẹn gbogbo ibi tí ọba ti fẹ́ kọ sí ti newsans sílẹ̀ Yorùbá gbogbo ibi tí ọba ti fẹ́ máa tẹ̀jọ́ ọmọ Yorùbá sílẹ̀ gbogbo ibi tí ìwé yín bá wà tẹ́fẹ́ máa tẹ̀jọ́ ọmọ Yorùbá sílẹ̀ kárí ilé yín kúrò ilẹ̀ Yorùbá ó tán lára iṣẹ́ tí ìwé ẹkùn fẹ́ ṣe ilẹ̀ Yorùbá ni tá à ń ṣe nìyẹn àwọn èèyàn tiẹ̀ rí tiẹ̀ wọn àmọ́ pé wà láyé kò lé ṣé wọ́n mọ̀ pé n tó sọ yẹn ṣé wọ́n mọ̀ pé ọjọ́ kejì irúgbọ́n tó ṣẹlẹ̀ ní ààfin bàbá wọn ní Ọ̀fífẹ́ yìí tí wọ́n fi lélẹ̀ sí ìlú Ọ̀ṣun ìjọba kúrò máa ṣẹlẹ̀ nínú Ọ̀ṣun àti Ìbẹ̀jú Lẹ́kí ìmúlójú oríhun Yorùbá kò ní làákàyè tí ibi tó jẹ́ oríhun wa tó bá tẹ́wọ́ gbà wá níbo ló wá rò pé kí níyàn lè dé kò ní làákàyè tó yẹ kẹ́ mú ọ̀gá yín Gani Adams kó wá dọ̀bálẹ̀ fún Ajagunlá ilẹ̀ Yorùbá kó wá dọ̀bálẹ̀ fún Ajagunlá ilẹ̀ Yorùbá kó ṣàdúrà fún wọn káwọn náà lè rí gbàlù onígbàlù ọmọ ọ̀gá yìí wá dọ̀bálẹ̀ kó dọ̀bálẹ̀ káwọn ọba kọ́kọ́ fún láti kọ́ ṣàdúrà fún kó yé ṣìṣe mọ́ kó yé ṣìwàwù mọ́ kó yé ṣìsọ mọ́ kó yé ṣìṣe mọ́ báwo ni wọ́n kọ́ ṣe máa sọ pé ìwà àtàwọn ọba ẹgbẹ́ ní báwo ni wọ́n kọ́ ṣe máa láwọn ọba tí wọ́n máa náwó sáwọn ọba tó dẹ̀ fẹ́ níláárí they play